Ẹ káàbọ̀ padà. Nínú fídíò tí ó kọjá, mo ṣàlàyé bó ṣe lè install R àti R Studio, bó dẹ̀ ṣe lè create project. Báyìí mo nígbàgbọ́ pé a ti lè create project ní R Studio wa. Ìwọ tí o bá tíì mọ̀ ọ́, mò ń gbìyànjú láti lọ sínú fídíò eléyìí tó kọjá láti wo bí mo ṣe ṣe é. Ohun tí ò ń wò ní ojú máwòrán mi òhun ni project tí mo create. Ìwọ náà lè lo èyí tá a create látẹ̀yìnwá nínú fídíò eléyìí tó kọjá. Ó rí i pé tó o bá wo agbègbè fáìlì yìí, ó kó gbogbo àwọn fáìlì tí mo ní sínú. Eléyìí ni orúkọ project mi àti CSV file eléyìí tí mo gbé wá lẹ́ẹ̀kan. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, bó o ní o ṣe lè ṣí ohun tí à ń pè ní script wa. Script níbi tó jẹ́ pé o lè máa save àwọn kóòdù tó ń kọ sí. Bó o lo ṣe lè create òun náà. Láti create rẹ̀ kò le rárá. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, tó bá fẹ́ create rẹ̀ lọ́nà tó yá, òhun ni kó lọ síbi file, níbi file tab lókè téńté, ó wá mú new file. Ó rí i pé tó bá gbé sí new file, ó ní àwọn nǹkan oríṣiríṣi. A ní R script, R notebook, so ó wá mú R script tàbí kó tẹ Ctrl Shift N. Tó bá tẹ Ctrl Shift N, yóò save ẹ̀. So ti yé wa báhun, ó ti create ẹ̀ báhun. O lè save script rẹ, Ctrl S. Láti save script yẹn, o lè fún lórúkọ. Bóyá alákọ̀ọ́kọ́, bóyá o lè fún lórúkọ, bóyá lesson 2 àbí lesson 3 tàbí orúkọ tó bá wù ọ́ tí o bá rí kó o fún. So ǹjẹ́ tí eléyìí bá yé wa, á já sí pé gbogbo àwọn kóòdù tó o bá ti ń táìpù nísìnyí, níwọ̀n ìgbà tó o bá ń save rẹ̀, yóò máa save sínú fáìlì yìí o. Kódà tó o bá pa á dé, o tún lè ṣe kí ni? O lè ṣí i padà torí pé ó ti gbé e wá. O lè máa lò ó títí ayérayé. Nínú àwọn àǹfààní project ni, torí gbogbo àwọn iṣẹ́ tó o bá ń ṣe yóò máa ṣe kí ni o? Yóò máa wá síbí. Ǹjẹ́ nínú fídíò yìí, ohun tí màá máa ṣàlàyé òhun náà ni bó o ṣe lè fi gbogbo àwọn tí mo ṣàlàyé nínú fídíò tó kọjá, bó o lo ṣe lè fi wọ́n ṣiṣẹ́. Màá tún kọ́ ní àwọn ẹ̀kọ́ mìíràn bí bó o ṣe lè fa àwọn data yọ nínú kí ni o? Nínú ọ̀pọ̀lọpọ̀ data tó ní. Kò sí tàbí ṣùgbọ́n pé nínú data set rẹ, nínú data frame rẹ, á ní àwọn data oríṣiríṣi. Ó ní oríṣiríṣi row tí a mọ̀ sí observation tàbí column oríṣiríṣi tí a mọ̀ sí variable ikọ̀. So kódà ìgbà míì ó lè ju ẹgbẹ̀rún lọ. Ṣùgbọ́n bó ṣe wù kó pọ̀ tó, o lè fẹ́ mú díẹ̀ nínú wọn. Bó o lo ṣe lè máa ṣe é, màá ṣàlàyé nínú fídíò yìí. Màá dẹ̀ ṣàlàyé bó ṣe lè máa install àwọn packages titun. Packages tí a mọ̀ sí libraries, ó dà gẹ́gẹ́ bí kí ni o? Ó dà gẹ́gẹ́ bí èdè eléyìí tá a máa ń sọ fún function pé kó fi ṣiṣẹ́. Tó ti yé wa báhun. Ó rí i pé tó o bá mú blade lọ́wọ́, so tàbí àwọn tí àwọn tailor amúnidára tí wọ́n fi máa ń gé aṣọ tí a mọ̀ sí scissors, ó rí i pé kò lè dá nǹkan gé o, àyàfi tó bá tó ṣe kí ni o? Tó bá tó fọwọ́ tẹ̀ ẹ́. Àti gbogbo àwọn ọ̀bẹ eléyìí tó ní nínú ilé náà, ó rí i pé kò lè dára wọn ṣiṣẹ́ àbí kó o tó fi ṣiṣẹ́. So nínú àwọn packages oríṣiríṣi tá a máa ń lò yàtọ̀ séyìí tó bá R Studio wá, òun náà là ń pè ní kí ni o? Òun là ń pè ní packages. Màá máa ṣàlàyé bó ṣe lè ṣe kí ni? Bó ṣe lè install wọn, àwọn eléyìí tó jẹ́ bí èdè. So pàápàá jùlọ níparí fídíò náà, màá wá ṣàlàyé bó ṣe lè lo ìkan nínú àwọn package yẹn tí a mọ̀ sí dplyr, tí à ń pè ní pipe operator. Ẹ máa bá mi ká lọ. Ìgbà tí a ti mọ̀ bá ṣe lè import data, bó ṣe lè import ẹ̀, òun náà ni pé kí ni? Ó rí i pé ọ̀nà púpọ̀ mo sọ fún ọ. Ó ní pé o lè click lórí eléyìí ní apá ọ̀tún rẹ, kó ṣe kí ni o? Kó tẹ import data. Ó rí i pé yóò gbé wá. So ti yé wa báhun. Ṣùgbọ́n tó bá fẹ́ dára rẹ láàmú, o lè fún lórúkọ object tó fẹ́ kó máa gbé wá. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, bóyá mo fẹ́ máa pè ní test. Òun náà ni pé kí ni o? Object tí mo fẹ́ kó máa wà ní agbègbè environment yìí, test mo fẹ́ kó máa jẹ́. O lè pè é lórúkọ mìíràn. Á jẹ́ sí pé orúkọ data wa tó bá ti gbé sí i tán, test ni ó máa jẹ́. Tó bá ti wá fún lórúkọ náà, kí lo fẹ́ fún lórúkọ? Òun náà ni pé kí ni o?
in tó fẹ́ gbé wá mo ló tẹ less than, òun ni ó dà gẹ́gẹ́ bí kó sọ pé ìsíkọ̀ tó, ó yá ó wá ṣe kí ni o, ó lọ gbé CSV file wa wá, mo ló mọ̀ tẹ function kí ni o, CSV, ó yá kí ni object tí ó wà ń bẹ̀, òun náà ni ó kọ fáìlì yẹn, ó rí pé ó kọ fáìlì wa tá ń wá gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé nínú fídíò tó lọ, òun ni test.csv. Ẹ dákun olùkọ́, ṣé CSV nìkan ni mo lè gbé wá ní? Irọ́ o lè gbé àwọn fáìlì Excel oríṣiríṣi wá, o lè gbé XLX wá àti àwọn Excel oríṣiríṣi, ṣùgbọ́n eléyìí tó rọrùn jù láti gbé wá tèmi sì nífẹ̀ẹ́ sí jùlọ láti fi mọ ṣiṣẹ́ òun ni CSV. Ọ̀pọ̀lọpọ̀ àwọn data eléyìí náà tó mọ lò CSV ni wọ́n wà o, tó ti yé wa báwọn, ṣùgbọ́n mo ṣàlàyé bó ṣe lè gbé àwọn yòókù wá nínú àwọn fídíò tó ń bọ̀. Ó rí pé tí n bá gbé wá báyìí, mo ní tó bá fẹ́ rọ́ọ̀nù rẹ̀, ó mọ tẹ arrow apá ọ̀tún yìí tàbí kó tẹ Control Enter, ó rí pé ó ti ṣe kí ni o, ó ti gbé wá. Ìyẹn ń sọ fún wa pé kí ni o, object wa leléyìí tí a pè ní data. Ó rí pé tó bá yẹ̀ ẹ́ wò, ọ̀nà tó fi lè yẹ̀ ẹ́ wò tó fi lè mọ pé kí ló ń bẹ nínú data yìí, òun náà ni pé kó ṣe kí ni o, kó tẹ fill, ó rí pé kí ni fill, kí la fẹ́ fill o, test, sọ̀n pa ti fún lórúkọ, má gbàgbé mo ló lè fún lórúkọ míì tó bá wù ọ́, pé tó bá tẹ test, tó wá ṣí, tó load rẹ̀, tó run rẹ̀, bóyá pẹ̀lú arrow yìí tàbí pẹ̀lú kí ni Control Enter, so ti má bínú o, fill and v uppercase ni o, so ti wá, ó rí pé ó ti ṣe kí ni, ó ti gbé wá, ó rí pé a ní àwọn ikọ̀ wa, ó rí pé tó bá wo bí báyìí a ní 12 observation, má gbàgbé observation dà gẹ́gẹ́ bí row, ó rí pé tó bá wo row ta ní bí báyìí row méjìlá náà ni 12, so ó rí ikọ̀ variable yìí òun ni column, variables òun ni column, ó rí pé column mẹ́rin náà la ní, a ní a name, sex, age and height. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, eléyìí bó ṣe lè ṣe kí ni, bó ṣe lè wo àwọn data tó gbé wá, pé bó ló ṣe kí ni o, bó ló ti ṣe rí, pé bó ló ṣe rí. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ohun tó tún lè ṣe lẹ́yìn tó ti ṣe eléyìí náà ni pé bóyá data mi pọ̀ lóríṣiríṣi gẹ́gẹ́ bí mo ṣe sọ, o lè ní row bí ẹgbẹ̀rún tí a mọ̀ sí 1000 tàbí column tó jù bẹ́ẹ̀ lọ, bó wá ní tí n bá fẹ́ mọ mẹ́fà alákọ̀ọ́kọ́, row mẹ́fà àkọ́kọ́, òun náà ni pé màá sọ pé kí ni o, head, function ẹni head, so ti wà báwọn, so ó yá mọ́ kí n tó lọ jẹ́ n ṣàlàyé nǹkan kan fún wọn bí báyìí, òun ni pé kí ni, à ń pe kíní kan ní comment. Tó bá fẹ́ kọ nǹkan kan láti fi mọ sàmì sí àwọn kóòdù tó ń ṣe, bóyá fún ẹlòmíì tó fẹ́ wò, ó rí pé mo sọ nínú fídíò alákọ̀ọ́kọ́ pé kóòdù rẹ àlòtúnlò ni, so bóyá o fẹ́ kẹ́ni tó fẹ́ lò kó mọ ohun tó ń ṣe, o lè mọ ṣe kí ni, o lè mọ name wọn, o lè mọ ṣàlàyé ohun tó ń ṣe síbẹ̀, tó o bá fẹ́ kí kóòdù tàbí ohun tó ń ṣe kó hàn, ó mọ̀ pé tá ń pè ní comment. Tó bá fẹ́ comment, ó kàn tẹ $sign báyìí lẹ́ẹ̀kan, ó wá kọ, so òun náà ni pé kí ni o, so láti mọ to see first 6 rows, láti mọ row mẹ́fà alákọ̀ọ́kọ́, ó wá tẹ head function, ó ti yé báwọn, row mẹ́fà alákọ̀ọ́kọ́ kí ni mo fẹ́ mọ̀, òun ni kí ni object mi, kí ni object mi, òun náà ni tá a gbé wá tí ń ṣe test, ó rí pé tó bá tẹ test, tó ti run ẹ̀, kí ni mo ló fi mọ run ẹ̀, inú kó tẹ Control Enter tàbí kó ṣe kí ni o, kó tẹ run láti bí báyìí, ó rí pé ó ti gbé wá, tó ti rí, wo ohun tá a ní tẹ́lẹ̀, ó rí pé ohun tá a ní tẹ́lẹ̀ rèé, ó rí pé gbogbo ohun tá a ní tẹ́lẹ̀ ní 12, ó ti yé báwọn, row 12, ṣùgbọ́n nígbà tó padà gbé wá, má gbàgbé pé mo ní tó bá fẹ́ mọ agbègbè yìí, tó fẹ́ rí dáadáa, o lè tẹ zoom rẹ tàbí kó tẹ Ctrl+Shift+2, tó ti rí, ó rí pé mẹ́fà ń bẹ ló ṣe kí ni, mẹ́fà ń bẹ ló gbé wá. Bó wá ni tó bá fẹ́ mọ mẹ́fà tó jẹ́ pó gbẹ̀yìn ńkọ́, má gbàgbé mo ló tún lè lo comment rẹ̀, so to see last 6 rows, so ti yé wa báwọn, kí ló mọ tẹ function tó ní tail, ó ti yé, má gbàgbé mo ní tó bá ti tẹ function kí ló mọ gbé sí object, kí dẹ̀ ni object wa tá fi ń ṣe ń sìn test, so ti yé, kò fi dandan kó jẹ́ pé ó kọ tó fi name CSV ni ó mọ jẹ́, o lè pé lóko mìíràn, o lè pé Gàfárì, ó kọ tó bá mọ̀ pé ó fẹ́ fi mọ ṣe kí ni, ó kọ tó fẹ́ fi máa rántí, ó ṣe kí ni, ó save ẹ̀, ó rí pé mẹ́fà alákọ̀ọ́kọ́, row mẹ́fà àkọ́kọ́ leléyìí, row mẹ́fà ìgbẹ̀yìn náà ló dẹ̀ ṣì ṣe kí ni, òun náà ló dẹ̀ ṣì ṣe gbé wá. Bó wá ni tí n bá fẹ́ mọ gbé àwọn kí ni,
àwọn data jáde. Bóyá nísìnyí mo fẹ́ mú jáde nínú àwọn data tó ń bẹ nínú kíni o, nínú object mi tí a mọ̀ sí data frame mi. Kí ni mo lò? Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, má gbàgbé kí n tó lọ, mo ní rows, observation wa òun ni rows. So tí mo dẹ̀ ṣàlàyé pé columns dà gẹ́gẹ́ bí kíni, òun ni variable wa. Bóyá nísìnyí sọ pé text wa rèé, ó jẹ́ pé kíni o, observation wa. Tí n bá tẹ bracket irú eléyìí tó nígun yìí, in tó ń túmọ̀ sí ni pé tí n bá ti tẹ alákọ̀ọ́kọ́, bóyá gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá tẹ 2 yìí ń dúró sí pé kíni o, row ẹlẹ́ẹ̀kejì. So ti yé wa, ó rí pé tó bá wo bíbà á ní observation, a dẹ̀ ní variable. A já sí pé tó bá ti lo irú bracket yìí o, nọ́mbà tó bá kọ́kọ́ tẹ̀ yóò mọ dúró fún row ìyún. Ó rí pé 2 la sì tẹ̀ ń bíbà yìí, a já sí pé row 2 leléyìí, àbí? So tí n bá tẹ 1 ńkọ́, ìyẹn ni pé column 1. Ó rí pé tí n bá rọ́ọ̀nù rẹ̀, bóo ni ó tẹ̀ bí arrow rẹ̀. So ti rí, ó rí pé Mariam ló gbé wá. Àbí ó yá, jẹ́ á lọ síbi kíni o, jẹ́ á lọ síbi data frame wa text, ká lọ wo ohun tó jẹ́ Mariam, ó rí. Ó rí pé Mariam ni. So ti rí. Níbo ni ipò Mariam wà? Row 2 column 1. So ti yé báhun, row 2 column 1. Ó yá, bóo ni? Jẹ́ ká wá row 3 column 2 ńkọ́? Ó yá, bẹ̀ ká tó ṣe é, jẹ́ á wo ohun tí row 3 column 2 wà ń bíbà yìí. O lè rí dáadáa, ó rí pé row 3 ni. Column 2 ńkọ́? Female, àbí? Ó yá, jẹ́ á lọ síbẹ̀ náà pẹ̀lú. So ó yá, jẹ́ á tẹ̀. Ó rí pé bá a ṣe tẹ̀, kí ló gbé wá o? Female. So ti rí. Má gbàgbé pé mo ní agbègbè yìí, òun ni ó mọ sọ àwọn èsì kóòdì tó bá ṣe kíni, tó bá tẹ̀. Má gbàgbé o lè mọ save o, nígbà tó jẹ́ pé a ti ní script tá ń ṣe sí. Bó ṣe mọ save òun náà ni Control S. Òun náà ni Control S. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, nínú àwọn nǹkan mìíràn tó lè ṣe ni pé kíni, tí n bá fẹ́ mọ gbogbo ohun tó wà nínú column kan, òun náà ni pé má gbàgbé pé mo ní alákọ̀ọ́kọ́ òun ló dúró fún column. O wá ní test, ìtumọ̀ ẹ̀ ni pé òdo row 0. Ó rí pé tó bá wo inú matrix rẹ̀, a máa ń pè ní kíni o, a máa ń pè ní column matrix. Eléyìí tó jẹ́ pé kò ní kíni o, kò ní row rárá. So a já sí pé tí n bá tẹ 3 yìí, ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo ohun tó wà nínú column 3 nìkan ni mo fẹ́ kó gbé wá. N fẹ́ kó gbé kíni wá o, n fẹ́ kó gbé row wá rárá. So ti rí, ó rí pé ó gbé 2019 5, ó rí pé tó bá wò 2019 5 7, ó rí pé column 3 eléyìí tó jẹ́ age ni. Bóo ni tí n bá fẹ́ mọ row lásán ńkọ́? Ó yá, jẹ́ á wo eléyìí bóyá yóò gbé wá. Bóyá tí n bá tẹ 3 tí n wá tẹ row kankan sí. So ti rí, ó rí pé kí ló gbé wá fún mi o? Name, sex, age. Ìtumọ̀ rẹ̀ ni pé row 3 nìkan ló gbé wá. Ìtumọ̀ ẹ̀ ni pé kíni o, row 3 nìkan ló gbé wá. Hafsa, female 5 0.2. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ó rí pé mo tún ṣàlàyé nínú fídíò tó kọjá pé tó bá fẹ́ mọ row tó sì fẹ́ tẹ báyìí, òun náà ni pé ó mọ tẹ object rẹ, ó wá tẹ $. Ìtumọ̀ $, yẹn ni pé nínú object yìí o, ó rí pé a ní column oríṣiríṣi. Mo wá fẹ́ wo column ká pé age. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ó rí pé tí n bá ti tẹ̀ nísìnyí, yóò gbé column age wá. So ti wá báhun. Tí n bá tẹ text náà, tí n bá fẹ́ gbé ti height wá, yóò gbé ti height wá. A já sí pé tó o bá fẹ́ lo kíni o, tó o bá fẹ́ lo eléyìí, o lè ṣe kíni o, o lè lo eléyìí náà bákan náà ẹ̀wẹ̀. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, bóo la ṣe lè ṣe kíni o, bóo lo ṣe lè mọ install packages rẹ̀. Má gbàgbé pé mo ní packages ní RStudio, ó dà gẹ́gẹ́ bí èdè eléyìí tí a máa ń fún RStudio, tó dẹ̀ kó àwọn àǹfààní oríṣiríṣi sínú. Ṣùgbọ́n eléyìí tí ó dáa púpọ̀ jù, eléyìí tí màá ṣì máa lò nínú àwọn fídíò wa, òun náà ni à ń pè ní kíni o, tidyverse. Orí tidyverse yẹn, àwọn àǹfààní oríṣiríṣi ó pọ̀ nínú packages yìí o. Bóo ló ṣe máa install package, bóyá tidyverse yìí ni àbí nǹkan bá mìíràn. Function tó fi máa install package òun náà ni pé kíni, ó tẹ install packages. Orí nínú àǹfààní tí kíní wà ni pé yóò mọ gbé suggestion wá fún ọ. Install packages, ó wá tẹ orúkọ package yẹn, ó kọ́kọ́ tẹ kíni o, ó kọ́kọ́ tẹ quotation mark rẹ̀, ó wá tẹ kíni o, tidyverse.
tó ti yé, tó bá ti tẹ̀ báyìí yóò install rẹ̀ fún ọ. Ṣùgbọ́n lọ́ mọ̀ ipe tó bá fẹ́ install package kan ẹ̀ẹ̀kan péré ló bùkátà kó install rẹ̀ o. Tó bá ti install ẹ̀ lẹ́ẹ̀kan péré o ò bùkátà láti tún install ẹ̀ tó bá tún fẹ́ lò ńjọ́ míì mọ́. Ṣùgbọ́n tó bá fẹ́ lò ńjọ́ míì níbi script rẹ, n tó máa ṣe ni pé kí ni o, ó máa gbé wá láti fi gbé package tó bá ti install wá. Jẹ́ n kọ́ níbí báyìí, install packages, má gbàgbé tí mo pè comment àbí? So load packages, tó bá fẹ́ lò o gbọ́dọ̀ load ẹ̀. So ọ̀nà tó lè gbà ṣe, ọ̀nà méjì ló lè gbà ṣe eléyìí o. Àkọ́kọ́ ni pé kó kọ́kọ́ sọ pé library, function library, ó wá ṣe kí ni o, ó tẹ quotation mark rẹ̀. Kí lo fẹ́ load ná? Tidyverse, package yẹn tó ti load rẹ̀, tó ti yé, ó rí pé ó ti ṣe kí ni, ó ti load rẹ̀ nìyẹn, ó rí pé ó ti gbé gbogbo àwọn library tó wà ńbẹ̀, ó rí pé a ní tidy ggplot eléyìí la fi máa ń ṣàwòrán, so màá máa ṣàlàyé fún ọ. A tún ní dplyr, ó rọrùn púpọ̀, la máa ń pè ní pipe operator, o lè fi ṣe kí ni o, o lè fi ṣe àwọn iṣẹ́ lóríṣiríṣi nínú àwọn data rẹ. Ṣùgbọ́n tó o bá fẹ́ lo tidyverse, tó o bá fẹ́ lo library, ọ̀nà mìíràn tó lè lò láti fi gbé data rẹ wá náà ni kó lo kí ni o, láti fi load library ẹ̀ náà ni kó lo require, function require, ó tún gbé tidyverse. Iṣẹ́ kan náà làwọn méjèèjì ń ṣe. Má gbàgbé, mo ní ẹ̀ẹ̀kan ló bùkátà fún ọ kó install package, tó bá ti install ẹ̀, o ò bùkátà kó reinstall ẹ̀ mọ́, kó tún reinstall. Tó bá fẹ́ lò lọ́jọ́ iwájú nínú script rẹ, òun náà ni pé ó kàn ṣe kí ni o, ó lo library tàbí kó lo require. Ó yá, ǹjẹ́ tí eléyìí bá yé wa, kí n tó parí fídíò yìí, mo fẹ́ kó o mọ̀ nínú àwọn àǹfààní tí ń bẹ nínú library, pàápàá jùlọ tidyverse yìí. So màá máa lo àwọn iṣẹ́ àwọn kọ̀ọ̀kan fún ọ. Mo ti ṣàlàyé síwájú pé nígbà mìíràn o lè ní data oríṣiríṣi, gẹ́gẹ́ bí àpẹẹrẹ nísìnyí, ó rí i pé ká pé data tó kó gbogbo orúkọ ọmọ Nàìjíríà sínú, sọ pé bí 200 million ni ó jẹ́ báhun. Ká kó wá ní data tó jẹ́ bí 200 million, ó wá fẹ́ máa ṣiṣẹ́ níbẹ̀, bóyá o fẹ́ lo gbogbo ẹ̀ tán, ó rí i pé kò bùkátà fún ọ pé kó ṣe wo gbogbo 200 million un. Nínú àǹfààní tó lè lò láti fi lè wo díẹ̀ nínú wọn àti láti fi lè fi ṣiṣẹ́ nínú wọn, òun náà là ń pè ní kí ni o, dplyr. So dplyr òun náà ni kí ni, nínú rẹ̀ là ń pè ní pipe operator. Kí ni ìtumọ̀ pipe operator un? Má gbàgbé, data mi leléyìí. Ká pé nínú data mi yẹn, wá fẹ́ lo gbogbo kólọ́ọ̀mù tó wà ńbẹ̀, sọ pé gẹ́gẹ́ bí àpẹẹrẹ, mo ní row oríṣiríṣi, mo rí kólọ́ọ̀mù oríṣiríṣi. Nínú kólọ́ọ̀mù tí mo ní age, sex, height àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bóo ni ká pé bíi mẹ́ta mo fẹ́ lò ńbẹ̀ ńkọ́? Ó ní pé ó kọ́kọ́ wá tẹ text yẹn, ṣó ti yé báhun? So sórí eléyìí ni à ń pè ní pipe operator. Tó bá tẹ percentage báyìí, greater than percentage, òun ni pipe operator. Ìtumọ̀ pipe operator náà ni pé lẹ́yìn náà, ṣó ti yé, wípé nísìnyí mo ti gbé kí ni o, mo ti gbé gbogbo data frame mi wá, ìtumọ̀ eléyìí ni pé lẹ́yìn náà ó wá ṣẹ̀ ṣàlàyé ohun tó fẹ́ ṣe. So o lè kọ síwájú rẹ̀ báyìí tàbí kó tẹ enter, so kò ní nǹkan kan fi ṣe. Ṣó ti yé, ká pé mo kàn wá fẹ́ yọ bóyá bíi kólọ́ọ̀mù mẹ́ta péré ńbẹ̀, ó wá tẹ select, function select. Ṣó ti yé, dẹ̀ mọ́ gbàgbé kó tó lo pipe operator, yóò gbọ́dọ̀ install tidyverse rẹ. Tó bá dẹ̀ sì ti install ẹ̀, bóyá o fẹ́ lò ńgbà míì tàbí kó load library ẹ̀, ó wá tẹ select. Kí ni àwọn tí mo fẹ́ select? Ká pé mo fẹ́ select age, ṣó ti yé mi báhun, name, height. Á já sí pé tí n bá ní kólọ́ọ̀mù 1000, so pẹ̀lú eléyìí tí mo tẹ̀ yìí o, mẹ́ta ńbẹ̀ ni ó gbé wá. Ṣó ti rí? Ó rí i pé a ní n tó ju báhun lọ tẹ́lẹ̀, tó bá wòkè, tó bá wo ohun tó wà ńbẹ̀, ó rí i pé ó ju mẹ́ta lọ tẹ́lẹ̀, àbí? Ṣó ti yé báhun? Nísìnyí báyìí, kólọ́ọ̀mù mélòó mo ní o? Kólọ́ọ̀mù mẹ́ta. So ó rí i pé ó rọrùn púpọ̀. Ó dáa, bóo ni ká pé mo tún fẹ́ ṣe nǹkan míì, ó rí i pé mo ti select báyìí, báyìí mo tún wá fẹ́ sọ pé lẹ́yìn náà, lẹ́yìn tó bá tún ti select tán, ó yá, so à ń pe function kan náà ní filter. Filter náà ni pé jọ̀ọ́, ṣẹ, ṣó ti yé báhun? So pé jọ̀ọ́, ṣó ti yé, bóyá nísìnyí mo fẹ́ yọ àwọn tó jẹ́ pé age wọn ju kí ni lọ, tí ò tó 10 tàbí ó ju 10 lọ, wọ́n á lè ní jọ̀ọ́, ó ti yé báhun? Àwọn tí age wọn ṣe kí ni o, tó ju 10 lọ. Ó di pé ó dà gẹ́gẹ́ bí èdè. Ó yá, jẹ́ n tún wò tí n bá load rẹ̀.
so ti rí sọ mọ̀ pé mélòó la ní tẹ́lẹ̀ a ní 12 ṣùgbọ́n nígbà tí mo ti wo àwọn tí ọmọ ọdún wọn ju 10 lọ mélòó ló kù 7 so ti yé wa kódà o tún lè lo ohun tó jù bá ń lọ bóyá nísìnyí o àwọn tí èjì wọn ju eléyìí lọ àti bóyá nísìnyí àti àwọn tí height wọn ṣe kíni o àti àwọn tí height wọn ju kíni 1 lọ ó yá tí n bá tẹ ó rí pé òun náà ó tún dínkù o so rí pé 7 ló wà tẹ́lẹ̀ ó tún ti dínkù sí kíni o ó ti dínkù sí 5 ó yá mo tún lè tún lo pipe operator mi pé lẹ́yìn náà so ìtumọ̀ kíní o ni pé lẹ́yìn náà bóyá lẹ́yìn náà pé lẹ́yìn tí mo tún ti ní yìí o bóyá mo fẹ́ ṣe kíni mo fẹ́ tún tò mo tún lè lo function tí a pè ní arrange so ti yé báwọn so bóyá mo fẹ́ arrange ẹ̀ pẹ̀lú ọjọ́ orí wọn bí wọ́n ṣe dàgbà sí ni wàá tẹ age mi ó rí pé tí n bá ṣe é so ti rí ó rí pé ó ti tò wọ́n bọ́jọ́ orí wọn ti dàgbà sí ó rí pé ó ti tò wọ́n bí ọjọ́ orí wọn ti ṣe kíni o bí ọjọ́ orí wọn ti dàgbà sí rárá o ṣé age ni bọ̀ má bínú o ò ní fi quotation sí o ó rí pé ó ti tò wọ́n bí wọ́n ṣe kéré sí a já sí pé Ádámọ̀ ló kéré jù lẹ́yìn ní Gàfárì lẹ́yìn ní Lókùmọ̀ títí lórí àgbàlagbà bó o ní ká gbé height mo fẹ́ lò ńkọ́ ó ti yé ó rí pé ó lè ṣe kíni o ó lè tò wọ́n gẹ́gẹ́ bákan náà so ti yé wa báyẹn ǹjẹ́ tí eléyìí bá yé wa ó rí pé R ó rẹwà púpọ̀ ó sì rọrùn láti lò so nínú fídíò tó ń bọ̀ màá tún máa tẹ̀síwájú lórí àwọn àlàyé mi lórí àwọn oríṣiríṣi tó tún lè lò láti ṣe kíni o láti fi ṣe R rẹ àti láti fi analyse data rẹ ǹjẹ́ tó bá fẹ́ máa jẹ gbádùn àwọn fídíò yìí tó o sì ti subscribe mo ń rọ̀ ọ́ kó o subscribe kó o dẹ̀ kílíkì aago eléyìí tí ó máa sọ fún ọ pé kíni o mo ti ṣe àwọn fídíò tuntun títí màá fi máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun.